irú ọ̀rọ̀ Àgbàlá Gabriel tó ń fẹ́ ṣiṣẹ́ ẹ fẹ́ ràn yàn lọ́wọ́ ẹ tó fẹ́ dùn ẹ nìyẹn ẹ tó fẹ́ rí òwò ẹ ilẹ̀ wá débẹ̀ tẹ bá gorí ẹ̀ tẹ́lẹ̀ pọ̀ ńkọ́ kí la fẹ́ ṣe. Ó lè dé o àwẹ̀ wà ẹ̀ nígbà mọ́sálásí ẹ̀ ní lọ chọ́ọ̀chì ẹ̀ ní lọ. ó ṣe charity foundation. òun kọ́ ló lówó ọwọ́ bàbá àtìyá wa láti kọ́ àgbèrè ọwọ́ bàbá àtìyá wa láti kọ́ olè ọwọ́ bàbá àtìyá wa láti kọ́ ojú kòkòrò àwọn ni the first teacher wa now. and then wọn bó ṣe rí Psalm 11:3 orí tí ìpìlẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́ kí ló lóde fẹ́ ṣe. then when you look at Deuteronomy 29 from verse 8, 10, 11 ó ní ẹ jáde lọ ẹ lọ fẹ́ ìyàwó kẹ lọ bímọ. lẹ́yìn àti ẹ̀yìn kan wá ní ìyàwó mẹ́jọ ń sìn lórí márùndínlógún tí ó rántí kò tó ṣẹlẹ̀ sí Solomoni. So that's the problem. So nǹkan tí kò sí nǹkan tá a fẹ́ fọ́ọ̀lù nù Àgbàlá Gabriel human being will surely be playing the role of human being. And when you look at the book of Luke 22 verse 1 to 5 ó ní tálá lè bá sọ̀rọ̀ torí a fẹ́ ra Jésù tálá lè bá sọ̀rọ̀ torí a láti ra Jésù. Mọ́tẹ̀ ṣe ń múra ìyá àlè dá Jésù mọ́ láàrin wọn. Then Judas Iscariot make himself available. Ẹni tó bá ti láìpẹ́ owó ló máa pa. Ẹni tó bá ti láìpẹ́ góòlù ló máa pa. And when you go to the book of 1 Timothy 4, 1 Timothy 5 and 6, ó ní àwọn kan ti fi ara wọn fún ayé jíjẹ. That is the book of 1 Timothy 5, 4 and 5. Ó ní wọ́n ti kú nígbà tó wà láàyè. Ẹlòmíín sì kò lè sùn láì bóbìnrin sùn. Àwọn ọmọ ìjọ ọbẹ̀ náà ló dẹ̀ mú. That's Jeremiah 5, Jeremiah 6. Ó nígbà tó ń bẹ pápá ìyílẹ̀. Ó ní àwọn èèyàn kan kọjá ń bẹ̀. Ó ní sìn I'm recording. Ó ní sìn ó ní kíní àwọn wọn ti kú. Dẹ̀nu wá kú àtijáde. Wọ́n wà nínú ìdí. Wọ́n wà nínú. Nǹkan tí Àgbàlá Gabriel ṣe náà ni gbogbo wọn ṣe. Olùdí ọ̀dàmà tó wà ní CAC ó ti move sí London. So automatically God láti move wá sí London. Ó dẹ̀ tún ní satellite ò dá television ò dá. So gbogbo wọ̀nyí máa ń fẹ́ máa dá sọ̀rọ̀ àwọn pípọ̀ wọ̀nyí mọ́. Because ó ní a ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ kì í ṣe pé a ṣẹ̀ṣẹ̀ mọ̀ wọ́n. Nígbà tó rẹ̀ lọ sàpèjá tó padà dé lọ́nà náà tún ṣe nígbà tó dẹ̀ máa dé after 3 months ó ra jíìpù méjì òun dẹ̀ rí lókè lọ sápò wọn jọ látàbólé ìrókò. Lẹ́ni iṣẹ́ wo ló ṣe wì nídà tí ó bá yàn pààyàn ní àbó bá yàn gbowó travel. So what is it? So it's not kì í ṣe nǹkan tó jẹ́ kì í ṣe nǹkan bàbàrà kì í ṣe nǹkan tuntun. Then still the covetousness yẹn ni problem. Dádì ó dára jẹ̀ fún gbọ́sìn ni pé wọ́n ní most àwọn tó ń dáwó yìí àwọn tó wà ń lo òyìnbó ni wọ́n ní owó tó yẹ kí mi máa dá sí ṣọ́ọ̀ṣì gẹ́gẹ́ bíi táìtì owó tó yẹ kí wọ́n máa fi ṣàánú ni wọ́n kó fún pásítọ̀ kan tó yẹ pé òun náà ìlú Àgbàlá Gabriel tó padà fi ń ṣe diversions oríṣiríṣi eléyìí ń kọ́ sà. Thank you very much. Eléyìí tó sọ yìí náà right. Okay. Kò sẹ́ni tó lọ́rùn kọ́ lọ́rùn pé kó dáadáa mẹ́wàá. Nínú Bíbélì ìdá mẹ́wàá ni nǹkan oko ẹ nǹkan èrè oko ẹ. Kò sẹ́ni tó mọ liver brother kò sẹ́ni tó mọ duty free mechanic village computer village kò sínú Bíbélì. Agbọ́njú tí gbogbo wọ̀nyí fi wáyé. So automatically ó ní ẹni tó bá ti mú èrè oko ẹ̀ wàá gé ọ̀gẹ̀dẹ̀ wàá gbé lọ fún pásítọ̀ àṣìgbọ́njúmọ̀ yẹn ní 71, 72, 73 tábàtẹ̀ tó yan gàrí àgbé lọ fún wọn àwọn wọ̀nyẹn ò dé má pásítọ̀ pápá tó lóko lọ́dọ̀ wa bọ̀dínsì Adébóyè tó bá gbé gàrí lọ sọ́dọ̀ ọmọ àtẹ́pẹ́ fún owó ló fẹ́ kà tó bá gbé gàrí lọ sọ́dọ̀ Yédèpò ń sè àbí kò gbé ṣu lọ fún àtẹ́pẹ́ fún ẹ á ní lọ sọ́dọ̀ owó kó mọ́wọ́ wájà ní kí ni gbogbo wàhálà that is it. So when you look at all those things only the all buttress to that confessiousness. So ìdá mẹ́wàá tó dẹ̀ ń sọ àwọn tó wà ní òyìnbó gbàgbà oògùn náà fi mú wọn ṣùgbọ́n rántí Ìbàdàn rókun èèyàn nínú mọ́tò eléyìí tó wà ń bàdàn àdìgbà tó ní káwọn ará Ìbàdàn àwọn ìkẹrẹ wọn ti ganu sí ti pẹ́ wọn ti láàkì rádaràdà nǹkan ọ̀fẹ́ kókó ó bá yé Ìbàdàn jẹ́ wọn ní kí wọ́n gba ráìsì wọn ti mọ̀ bóyá inú ke náà bù sí bóyá inú dẹ̀ríkà náà bù sí wọ́n ṣàgbọ́rọ̀ ráìsì
àwọn ayé àwọn kan dẹ̀ parẹ́ mọ́ bẹ̀. So when you look at all these things, then gbogbo àwọn tó ń mú fẹ̀tẹ̀ kínní, àwọn tó ń ṣe Facebook, tó ń ṣe Instagram, Bitcoin, TV, tọ́wọ́n yìí gbogbo ẹ̀ ò lè ní gbogbo ẹ̀. Gbogbo àwọn tó wà university wọn náà ṣe Bitcoin, wọn gbé jíìpù lọ lecture àwọn fẹsẹ̀ rìn. Ẹ̀jọ̀ sábà wọn lè bẹ́ẹ̀ ní good certificate jáde. So is there, everything is everywhere. Nǹkan ti bàjẹ́ kọjá àlà tí kò máa tó lọ, ọba tó máa tó lọ. Wọ́n máa fi gbogbo ẹ̀ lẹ̀. Ṣèbí bàtà Adébóyè bẹ̀rẹ̀, ó ní Adébóyè àti Dàrúsà, ó ní my God is not poor. Wọ́n lè gba gbádá káàkiri ní pẹ́sà gbádá kí náà sọ káàtì ìgbọ́rí. Ajá àárín Psalm 23 láti 1947. Ajá àárín Psalm 23. Oní Bible mo ní Bible tó lè o fẹ́ lọ kọ́ mi ní Bible lesson. Kí ni mo fẹ́ fi ṣe? Daddy, thanks so much for your time. Ọlá àgbà fún wa. Thank you, sir. Yeah. Thank you, sir. Yeah. Láti mọ Tọ́lá ń pè é o. Tọ́lá ò bá pè é dáadáa Nàìjíríà pa àwọn ọmọ ọjọ́ Nàìjíríà ìṣòro wọn á pa pásítọ̀ dànù. So God bless you, sir. Amen. Ọmọ àtẹnumọ́ yẹn ó ti gbà fún wa. Ó ti márì láìpọ̀ lọ́hùn sí. Ó ti bímọ láìpọ̀ lọ́hùn sí. Ìwọ ló lórúkọ tó sọ ọmọ ẹ. Ó ti ra mọ́tò tó wù ẹ́. Ìwọ ló kan lọ́hùn bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe gbogbo ẹ̀. Ọlọ́run ṣé kó gbà fún ẹ kó lọ gbà ìyàwó níyàwó ni èwo ti mú tiẹ̀. Ọlọ́run ló ṣe é. Irọ́ ìwọ ló ṣe fúnra ẹ o, nǹkan tó sọ nínú ìwé Proverbs 3 verse 14 and 15, 16. Only what you are going to become in life is in your left hand. Then the numbers of days you are going to spend is in the right hand. So gbogbo ètò ìṣẹ̀lẹ̀ sáwọn Àgbàlá Gabriel nísìnyí olófọwọ́ rẹ̀ fà á. Kò sílẹ̀ ti wà bó ṣe máa rìnrìn ẹ̀. Thank you, sir. Ìjọra wa ikọ̀ tó o bá ti lè jẹ́ má kó sẹ́nu. Irú èmi ń sìn kò sí mo ti lè ṣe tí mo lè fẹ́yàwó méjì láyé torí ẹ̀mí mi ò gbé. Torí mi ò lè parọ́. Ẹgbẹ́ ẹni ọmú tó ṣí ìfúnta ní òṣèdá tó dà wọ́n tó ní jẹ́ kí èmi máa lọ. In 2026 pé àṣírí àwọn pásítọ̀ kan máa tú. Pátápátá débẹ̀. This man Àgbàlá Gabriel is àmọ̀ bóyá ń follow story man yẹn. Ẹ̀ka orí òun àti ilé ìdókòwò fẹ́ di gómìnà Ìbàdàn. Hamzat. Bẹ́ẹ̀ni. Ikọ̀ Hamzat tó máa tún síta máa sákòó lọ. Then kí ló lè mú òjíṣẹ́ Ọlọ́run fall báyẹn? Ṣé owó yẹn ó wọ lójú ni àbí àbóhùn gan ti lólè tẹ́lẹ̀? There's one thing they call covetousness. Covetousness is the quality of every woman being. Covetousness is